Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣe dáadáa la bálé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ lọ́wọ́ yìí gbogbo awuyewuye tó ń lọ látàrí bí àwọn agbésùnmọ̀mí yìí látàrí gbogbo ariwo tá à ń gbọ́ wípé àwọn agbésùnmọ̀mí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ogun tàdé ń gbọ́ pé láìpẹ́ láì jìnnà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ gbogbo náà láti gbọ́ ìròyìn yẹn tó ń lọ lọ́wọ́ yìí. Ìròyìn ti kan gómìnà ìpínlẹ̀ Ogun. Gómìnà ìpínlẹ̀ Ogun ti jáde, ó ti pe àwọn ẹlẹ́ṣọ́ ààbò commissioner of police títí ìpínlẹ̀ Ogun. Gómìnà ìpínlẹ̀ Ogun ti ní pé yá ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí gbogbo àwọn agbègbè yìí. Dó oríṣiríṣi ni àwọn èèyàn ti ń sọ lórí ọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú ni wọ́n ti ń pariwo wípé pé tí ìjọba ò bá fún àwọn arábí ní ààyè wọn ní àyà láti máa ṣe bó ṣe máa wù wọ́n. Gbogbo náà láti gbọ́ bó ṣe ń lọ tó jẹ́ wípé àwọn ìjọba àwọn tó yìí máa tún máa ṣe negotiation pẹ̀lú àwọn arábí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Èwo ni kẹ́ máa ṣe peace meeting oríṣiríṣi láti gbọ́ tó jẹ́ wípé àwọn agbésùnmọ̀mí yìí wọ́n tún wá fi ń gun àwọn ọmọ ìlú, wọ́n ń gùn wọ́n gàlẹ̀gàlẹ̀ nítorí pé wọ́n mọ̀ wípé kò sí kankan tí ìjọba lè ṣe fáwọn. Lọ́wọ́ yìí pẹ̀lú àwọn awuyewuye tó ń lọ látàrí bí wọ́n ti ṣe jẹ́ ká mọ̀ wípé àwọn agbésùnmọ̀mí yìí wọ́n ti fẹ́ ya wọ àdúgbò kan tó ń pè ní Àjẹbọ́. Ẹ̀yin tí ẹ wà ní ìpínlẹ̀ Ogun máa mọ àdúgbò yẹn. Àjẹbọ́ area, a community along the Lagos-Ibadan highway. The Ogun State Police Command has said surveillance activities are ongoing to prevent any forms of violence. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ nìyẹn o. Wọ́n ti ní wípé àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jáde, wọ́n ti lọ ń wo gbogbo àwọn agbègbè tí wọ́n sọ yìí tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n lè máa sá sí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn béèrè pé dúró náà ṣé àdúgbò ni ẹ fẹ́ lọ máa wò àbí kẹ́ wọnú igbó, àwọn inú igbó tó wà ní gbogbo ibẹ̀ yẹn ibẹ̀ ni wọ́n ní wọ́n sá sí àbí kọ́ lọ́n ṣàánú wa ni. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ wọ́n ní pé the commissioner ìpínlẹ̀ Ògùn ti jáde síta, wọ́n dẹ̀ ti rán àwọn ọlọ́pàá, àwọn vigilante, àwọn àmọ̀tẹ́kùn gbogbo wọn ti ya wọ àwọn àdúgbò yìí. Wọ́n ní pé kí ará ìlú ẹ má fòyà o, ẹ má bẹ̀rù nítorí pé àwọn ti ṣetán àti ṣeṣẹ́ wọn bí iṣẹ́. Wọ́n ní pé lọ́nà ni lára gbogbo bí wọ́n ṣe ń sá kiri ni wọ́n ṣe wọ àdúgbò tẹ́ ń wò yìí. Àwòrán náà lẹ́ ń rí ibi táwọn Fulani tí wọ́n gba ilé sí, tí wọ́n gba ọ̀nà sí lágbègbè yẹn. Tẹ́yìn náà bá ń rí bóyá gbogbo àwọn àdúgbò yìí ṣe ń lọ ẹ ti mọ̀ wípé àwọn Fulani tí wọ́n ń gbé níbí báyìí àwọn gangan ni wọ́n máa fún àwọn èèyàn wọn ló máa fún wọn ní ọ̀nà láti wọlé because ẹ lè wá tẹ̀dó sí ilẹ̀ Yorùbá kẹ́ ní pé ẹ̀ ń ṣiṣẹ́, ẹ̀ ń lọ ṣe iṣẹ́ oko yín, ẹ̀ tún máa padà pẹ́ lọ ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀ máa padà wálé. At the end of the day àwọn agbègbè yìí àwọn lè lọ́wọ́ máa accommodate àwọn tí wọ́n ń bọ̀. Gbogbo ẹ̀ náà ni a ti mọ̀. Lọ́wọ́ yìí àwọn ọmọ ogun ṣé ká nípa àwọn ọlọ́pàá títí ìpínlẹ̀ Ògùn àwọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo àwọn surveillance tẹ́ ń rí yìí tí wọ́n dẹ̀ rí pé àwọn ilé tẹ́ ń rí àwọn Fúlàní ni wọ́n ń gbé ládùúgbò yẹn ní ìpínlẹ̀ Ògùn níbi gbogbo àdúgbò tí àwọn ọmọ ìlú tí wọ́n ti pariwo pé wọ́n fẹ́ ṣọṣẹ́ ìyẹn Àjẹbọ́, àdúgbò Àjẹbọ́ Owode ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ṣe gbogbo àwọn iṣẹ́ yìí. Ṣùgbọ́n àwọn ọmọ ìlú ti pariwo síta pé ẹ wo a ti gbọ́ pé ẹni pé káwọn àmọ̀tẹ́kùn àtàwọn ọlọ́pàá pé kí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀. In fact wọ́n ní àwọn ọmọ ológun Nigerian Army gan wọ́n mú àwọn kọ̀ọ̀kan wọ́n fi join wọn pé ẹ wọnú igbó lọ even títí kan àwọn vigilante ẹ wọnú agbègbè yẹn lọ kẹ́ make sure wípé ẹ make sure pé kẹ́ check bí gbogbo ẹ ṣe ń lọ pé kí àwọn arábí kan má lọ
ráyè àti ṣọṣẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ wípé ẹni káwọn èèyàn wọlé, káwọn ẹlẹ́ṣọ́ ààbò wọlé, ṣùgbọ́n inú igbó ló yẹ kẹ́ dà wọ́n lọ. Èwo ni kí wọ́n máa chẹ́ẹ̀kì ibi tí àwọn Fúlàní tán tẹ̀dó sí tán ń gbé ń bẹ̀. Àwọn eléyìí ń gbé ń bẹ̀ yẹn ni, ṣùgbọ́n àwọn tí wọ́n sọ ni àwọn tó jẹ́ wípé àárín inú igbó ni wọ́n wà, tí wọ́n ń jí àwọn èèyàn gbé lọ́tùn lósì. Nǹkan táwọn èèyàn ń pariwo pé kẹ́ ṣe nìyẹn. Ẹ wọnú igbó lọ. Tẹ́ bá mọ̀ pé fẹ́ ṣiṣẹ́, ẹ wọnú igbó lọ. Gbogbo ibi tí wọ́n ti so àwọn èèyàn mọ́lẹ̀, tí wọ́n ti gádà ara wọn láti ṣọṣẹ́, tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yín gan gẹ́gẹ́ bí iṣẹ́ ni o. Lára nǹkan táwọn èèyàn sọ nìyẹn. Meanwhile, àwọn kankan tún ń pariwo wípé tẹ́ bá fẹ́ kí ètò ààbò yìí, tẹ́ bá fẹ́ kó wà bó ṣe yẹ kó wà, pé ẹ má jẹ́ kí a gbọ́kànlé àwọn ọlọ́pàá o. Àbí ká má lọ máa gbọ́kànlé àwọn ọlọ́pàá àti àwọn sójà. Pé tẹ́ bá ń sọ̀rọ̀ àmọ̀tẹ́kùn àtàwọn fìgìláńtè wa, ọkàn wa yìí lè balẹ̀. Pé kẹ́nikẹ́ni má lọ máa fi ọkàn wọn kankan balẹ̀ o. Eléyìí tán nípa àwọn ọlọ́pàá, at the end of the day, iṣẹ́ wọn náà ni tán bá tún débẹ̀ wọ́n á tún dàrú mọ́ wa lójú. Àfi k'Ọlọ́run ń ṣàánú wa ni. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní pé commissioner of police títí ìpínlẹ̀ Ogun, ìyẹn Commissioner Lanre Ogunlọ́wọ̀, wọ́n ní bàbá wọ́n ti fi ìwé ránṣẹ́ sí kábíyèsí. In fact eléyìí gan ló lágbára jù. Kábíyèsí àtàwọn baálẹ̀ tí wọ́n fún àwọn èèyàn burúkú, àwọn Fúlàní tán fún wọn ní ilẹ̀ láti máa gbé ní gbogbo àdúgbò yẹn, pé ẹ gbọ́dọ̀ wá sọ tẹnu yín lágọ̀ọ́ ọlọ́pàá, because àwa gan àmọ́ pé irú àwọn nǹkan báyìí ló yìí ń ṣẹlẹ̀, tí àwọn ọba tán yìí máa fún àwọn Fúlàní ní ilẹ̀ ládùúgbò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pa pé wo ẹ dà wọ́n nù, ẹ jẹ́ kí gbogbo wọn kan padà síbi tí wọ́n ti ń bọ̀, kó ní kálukú kó lọ di àdúgbò ẹ̀ mú. Nítorí pé àwọn ará bíi ká tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn náà máa fi ọgbọ́n wọ́n á fi gbé àwọn èèyàn wọn wọlé. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí, àfi kí Elédùmarè kó ṣàánú wa ní lọ́wọ́ yìí o. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ti ní pé gómìnà ìpínlẹ̀ Ògùn àti àwọn ọlọ́pàá gbogbo wọ́n ti ya jáde pé láyé ànígbà kírù kan báyìí kó ṣẹlẹ̀ ní agbègbè wa. Ṣùgbọ́n lọ́wọ́ yìí bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ìbá máa dára tó bá jẹ́ wípé àwọn ará bíi tó yẹ pé ẹ fẹ́ máa lò, àwọn ará bíi tán fẹ́ máa ṣiṣẹ́, tán fẹ́ máa lé àwọn agbésùmọ̀mí, tí gbogbo wọn bá lè fi ìmọ̀ ṣọ̀kan, because tí wọ́n bá fi ìmọ̀ ṣọ̀kan, gbogbo àwọn nǹkan tó burúkú tó ń ṣẹlẹ̀ ní ìlú yìí kò bá má ṣẹlẹ̀. Àbí tó bá pé bí wọ́n ṣe ń ṣe rèé, tán dẹ̀ ṣe pẹ̀lú kán ṣe bí iṣẹ́ wípé kó ṣẹlẹ̀ káàkiri gbogbo ìlú. Ọ̀rọ̀ mi ò yé yín. Gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tán ṣe jáde ní ìpínlẹ̀ Ògùn, kan jáde ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ọlọ́pàá yìí kan jáde ní gbogbo south west títí tó fi máa kan south east ni o, tó máa fi kan south ni o, títí in fact ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, tó bá jẹ́ pé bí àwọn ọlọ́pàá àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò bí wọ́n ṣe máa tẹpá mọ́ṣẹ́ tán dẹ̀ máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ rẹ̀. Àbá máa gbọ́ wípé àwọn kan tó ń pera wọn ní agbésùmọ̀mí tán kàn ń já àwọn èèyàn gbé lọ́tùn lósì. Àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Èèyàn kan tiẹ̀ jáde tó ń pariwo pé ẹ má dá wọn lóhùn, àwọn ìjọba yìí náà wọ́n ní lọ́wọ́ wọn dì sẹ́rù jàre. Àfi kí Elédùmarè kó máa ṣọ́ wa ni. Bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lórí eléyìí, ẹ̀yin èèyàn wa. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣó àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá rá má bọ̀ láàní dé bá. Ó dàbọ̀.